ẹ kálẹ́ o ẹ̀yin èèyàn wa ní gbogbo àgbáyé pátá àtúnkìyín lálẹ́ yìí o àwa tó láwọn máa pa àwa la tún ti déwájú yín lálẹ́ yìí o ọ̀rọ̀ wọn ẹtì ni kò sí ohun tí wọ́n lè ṣe fún mi Ọlọ́run ló rán èmi jáde tẹ́ bá tí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ bá lọ wo rẹ́kọ̀dù mi pátá I stand on the truth kò jù yẹn lọ mo kí yín o gbogbo ẹ̀yin èèyàn wa ní Nàìjíríà nílé àti lóko mo kí yín dáadáa orúkọ tèmi ní Babaconfirm JP mo kí Koiki ẹ ṣé gan ni mo tún fi àkókò ìtú kí mọ́mì Maureen ẹ ṣé gan ni fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe mo ń wo gbogbo tẹ́ ń ṣe o mọ́mì Maureen kò sóhun tẹ́ ń ṣe tí mi ò ń wò mo ń wo gbogbo ẹ̀ èmi mọ̀ wípé Ọlọ́run ló dìídì wọ inú yín tẹ́ fi ń ṣiṣẹ́ tẹ́ ń ṣe èèyàn lè máa pè yín léṣù ṣùgbọ́n èmi mọ̀ mọ́mì Maureen mo mọ̀ pé Ọlọ́run ló wọ inú yín it is not natural bí kì bá ń ṣe pé Ọlọ́run ló wọ inú ènìyàn kò ẹ ò lè ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ló ní blogger kìíní kan no Ọlọ́run ló wọ inú yín mọ́mì Maureen láti lè ṣí ojú àwọn ènìyàn ni ẹ wo Koiki mo kí ọ lẹ́ẹ̀kan sí o ṣe ojú òní tiẹ̀ máa tẹ̀síwájú ní iṣẹ́ ẹ bàbá Ìdòwó má fi iṣẹ́ yìí sílẹ̀ mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run Ìdòwó òòṣà má fi iṣẹ́ yìí sílẹ̀ Ọlọ́run ló wọ inú ẹ̀yin náà láti lè ṣe iṣẹ́ yìí ẹ má fi iṣẹ́ yìí sílẹ̀ ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ènìyàn kénìyàn ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ láti lè jẹ́ kí iṣẹ́ Yorùbá nation tí ẹ ti gbé sí ọwọ́ ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ènìyàn kénìyàn kó bàjẹ́ mọ́ yín lọ́wọ́ mo bẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ prophecy sì máa jáde ó di ọ̀la nípa bàbá Sunday Ìgbòho àti àwọn tí Ọlọ́run fi wọ̀n wá pé kí wọ́n ṣọ́ra pẹ̀lú ẹ̀ wòlíì Ọlọ́run ni èmi mi ò sí nínú àwọn ọ̀bàyéjẹ́ Ọlọ́run ló pè wá ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó ń sọ̀rọ̀ báyìí àti mọ́mì Maureen tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ báyìí tí wọ́n sọdún ọ̀rọ̀ yìí jáde kì í ṣe it is not ordinary Ọlọ́run ló pè wọ́n láti lè correct nǹkankan mo bẹ̀ yín lórúkọ Jésù ẹ̀yin ènìyàn wa ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ lè máa bá wa ká lọ mo tún fi àkókò yìí kí dodo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátá tí ẹ wà ní dodo Nàìjíríà àti dodo òkè òkun mo fi àkókò yìí kí yín ẹ má dáwọ́ iṣẹ́ ìdúró kò pẹ́ mọ́ a máa tó pín kò pẹ́ tá a bá pín ọkàn wa máa balẹ̀ a máa tó pín kò pẹ́ mọ́ ẹ wo this is part 2 lórí ọ̀rọ̀ àwọn pastor mi ò ní yí ọkàn padà Ọlọ́run ló rán mi sí wọn gbogbo àwọn pastor yìí pátá Ọlọ́run ló rán èmi sí wọn àfi tí wọ́n bá yí padà tí wọn ò bá yí padà mo máa condemn dodo wọn láyé àti lọ́run mo sì ń tẹnu mọ́ Adébóyè mo ń tẹnu mọ́ àfi kó yí padà Kúmúyì mo ń tẹnu mọ́ kó yí padà kì í ṣe pé a rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Kúmúyì ṣùgbọ́n Kúmúyì ò lè silent lórí ohun tí ń ṣe àwọn ènìyàn ẹ̀ kò possible Olúkọ̀yà ṣé tí mo ń tẹnu mọ́rọ̀ ẹ̀ you are very stupid man you are not a man of God. You are just a man of your family, not a man of God. You are the most useless person I've ever seen on the world. Olúkọ̀yà. Ṣé pé mo ń tẹnu mọ́ èmi ò kíyà lórí ohun tí dodo àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ bá lè sọ nípa mi tí mo mọ̀ pé ẹ̀yin lẹ rán wọn ajá yín ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń kọ̀wé sí mi ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń pè mí nítorí mo mọ̀ pé ajá yín ni dodo wọn èmi ò kíyà Táíwò Òjó ọ̀rọ̀ ẹ ti di ọ̀dọ̀ mi o kò kíyèsára dáadáa lórí íńtánẹ́ẹ̀tì yìí tè máa bí ọ̀rọ̀ ẹ jáde lójú òṣì tẹ̀ ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì mò ń sọ wípé ohun tó kọ̀ọ̀kan lẹ̀ ń ṣe iṣẹ́ tí dodo wa bá parapọ̀ kí a dìde lórí ọ̀rọ̀ Yorùbá nation a máa pín ṣáà ni kò sí bá a fẹ́ ṣe
ẹ wá ń less concern nítorí owó tẹ̀ ń rí lọ́wọ́ àwọn èèyàn, nítorí 419 tẹ̀ ń ṣe fún àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó lẹ ti bá tiẹ̀ jẹ́. Ẹ̀yin tẹ́ rí Sam Olúayọ̀, Sam Olúayọ̀, Sam Òjó, Táíwò Òjó, kí ló ti porúkọ ẹ̀, AK-47, ẹ pọ̀ bẹ́ẹ̀, ẹ̀dọ́ Samiye, Prophet Samuel Samiye, ẹ pọ̀ bẹ́ẹ̀, ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì, ẹ kọ̀ wá bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ni. Èyí tí wọ́n ń pè ní kí ló ti porúkọ ẹ̀, what is this woman, kí ló ti pè, this just useless woman tẹ́ pé òbò ló fi ń ṣeṣẹ́ ìránṣẹ́ kiri. Ta ló pè ẹ́ ní wòlíì? Ta ló ọ̀dẹ́ ni ẹ? Níbo ló ti rí lọ́ti anoint yẹ? Kò jẹ́ kí n gbọ́. Níbo ló ti anoint yẹ? Àfi tí n bá mọ bí tí wọ́n ti anoint yẹ kí n lè pè wọ́n pé tálẹ̀ anoint. Mo mọ ohun tí mò ń sọ. Àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí ti báyé jẹ́. Ògún tẹ̀rí yẹn, God of iron ó bẹ́ta Adébóyè, God of iron ó bẹ́ta Oyèdépò, God of iron ó bẹ́ta Kúmúyì, God of iron ó bẹ́ta Sam Olúayọ̀ Alọ́, God of iron ó bẹ́ta Táíwò Òjó, God of iron ó bẹ́ta Sam Òjó, God of iron ó bẹ́ta àwọn onídodo ọ̀nà. Ẹ̀yin lẹ ò mọ̀, ṣebí bọ́lọ́run ṣe rán God of iron, òun náà ló rán àwa, òun ló rán Adébóyè. Àwọn ò fẹ́ irọ́ ni wọ́n ṣe bínú kú ní tó pé wọn ò fẹ́ irọ́ rárá. Dàtí wọ́n rí dodo tí ayé ń ṣe, àwọn bínú kú ni wọ́n bínú di Ògún ni. Ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, ayé ń bàjẹ́. Ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, dodo ẹ̀ ń bàjẹ́. Kí ló dé? Ojoojúmọ́ láyé yìí ń bàjẹ́. Ṣé bẹ́yìn lẹ pera yín ní major prophet? Tí ẹ ò bá pera yín major prophet ni kí a ò ní sọ̀rọ̀ ń pa yín náà. Ẹ pera yín pé yín ní major prophet, ẹ pe gbogbo àwọn tó kù ní fake people. Ẹlòmíì ń pè mí, a máa ní kílé tèmi àti mẹ́mi náà jẹ́ wòlíì, kílé tí mo ṣe let me tell you. Àwọn ti pera wọn ní major prophet fún yín náà. Wọ́n ti sọ fún yín pé àwọn nìkan làwọn lè ṣe. Wọ́n ti pera wọn pé we are fake people. Wọ́n ti sọ pé ògolóògùn ni àwa. So therefore, ẹ lọ ka ìwé 2 King 2 from 29. Ẹ lọ ka dáadáa from 2 King 2 from 19 to 27. Kẹlọ́dọ̀ ó ní àwọn ọkùnrin ìlú náà wọ́n sì sọ fún Èlíṣà wípé Olúwa mi, bó o ti rí ìlú yìí torí yìí, ó kọ̀ rí pé fáìn ni o, omi ẹ̀ ti burú, ìlú yìí ti sì ṣá. Bí o mọ ohun tó ṣẹlẹ̀ sí Èlíṣà, bí Èlíṣà ti dowó ni, báwọn wòlíì ṣe dowó nínú ọdún náà, kò rí pé ìlú yẹn ti bàjẹ́ mọ́, ṣùgbọ́n àwọn ọkùnrin ìlú ni wọ́n rí pé ìlú yìí ti bàjẹ́. Àwa tá a dúró yìí l'Olúwa rán láti lè jẹ́ kí àwọn wòlíì tí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe yìí mọ́, tí wọ́n ti já dòdò, tí wọn ò lè sòdodo, láti lè sọ fún wọn pé ohun tẹ́ ń ṣe yìí kò dáa. Àfi tí ẹ bá gbọ́.